ọ̀rọ̀ yọ kan ṣoṣo náà mo fẹ́ sọ tí n fi jòkó kí tẹ̀ lárí mú mi kẹ́lí lọ́tò lè fi táyì rẹ̀ kí lárí mú. ó wá kó dààmú bá gbogbo àwọn àfẹ́sìn. Allah. mọ́lídìí tá à ń ṣe yìí so mu àbí òmu. sallallahu alayhi wa sallam. kò sí ẹni tó wá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ mọ́ àwọn ẹlòmíín ó dà rí nínú àdàbíyà ẹni tí mo fún níbi tó ká dá wà pé mo fẹ́ ṣe mọ́lídìí kò wá àmọ́ kó tó dọ́lọ́ yẹn ló pè mí ó ní mo gbọ́dọ̀ mọ́ gbà lọ́wọ́ yín ni mo fi gbà ó ní mo ní wá. Allahu akbar kí ló dé. mo ní kí ló dé. kí ló rí. ó nítorí pé mọ́lídìí tá à ń ṣe gairu shar'iyya. Allahu akbar. Allahu akbar. mo wá fẹ́ sọ fún un pé ó ní kò sẹ́ẹ̀rì fún nínú Al-Qur'ani mo ní ọtọ́rìtì ní Alhaji àgbà. rahimahullahu ta'ala. gbogbo ohun tí bàbá bá ṣe bọ́ọ̀lù bá ṣe kórìí rẹ̀ bá ń tọ́nu ọ gbọ́dọ̀ máa béèrè pé mo náà ti rí. n ò wá tí ì lè béèrè báwọn tó fi sáré dá mi pé ọ̀tọ̀ ni ká sẹlẹ̀bírẹ́tì nǹkan ọ̀rọ̀ tí lọ́dọ̀ yẹn alákọ̀wé o ẹ dàpọ̀ ẹ bá yẹn kú rẹ o. ọ̀tọ̀ ni ká sẹlẹ̀bírẹ́tì nǹkan ẹ dàpọ̀ ẹ bá ń fi bàbá àtẹ̀yìn ọ̀dọ̀ pé àmọ́ ìyá wa ni. ẹ dàpọ̀ mo fẹ́ ẹnu tí wọ́n rọra sọ ni mo fẹ́ fún yín láàyè ẹ lọ ṣiṣẹ́ lé lórí. àdàbíyà ẹni tó sọ̀rọ̀ yìí bí o bá ní àwọn àkànni mo parọ́ ni o. àdàbíyà gan ni. ó dà tún lẹ́sẹ̀ ní ẹ̀fọ́ àdàbíyà. ó lọ́tọ̀ ni ká sẹlẹ̀bírẹ́tì nǹkan ọ̀tọ̀ ni ká máàkì nǹkan. ọ̀tọ̀ ni ká sẹlẹ̀bírẹ́tì nǹkan. ó ti mọ̀ pé mo padà dá padà sọ́dọ̀ Alhaji àgbà. rahimahullahu ta'ala. mo wá ní kí ni ìyàtọ̀ rẹ̀ ó ní Alhaji àgbà máa máàkì mọ́lìdì ní bàbá yìí sẹlẹ̀bírẹ́tì mọ́lìdì. Allahu akbar. mo fún gbogbo ẹ̀yà dàbí àdìsẹ́sẹ́ nù. marking and celebrate. Alhaji àgbà yìí sẹlẹ̀bírẹ́tì mo ní kí ni ìyàtọ̀ rẹ̀ ó ní tán sẹlẹ̀bírẹ́tì ó ní tẹ́ ìdòkó tí gbogbo yín wọ́n máa lága ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ṣàwo Ajagunmadé là ń pè yìí. wọ́n sì wá. ó sì wá ní. òun náà mọ̀ pé n ta fi pé o yẹ́lẹ́ pé kí màmá ọ̀fà ó pé o kó ṣe wá àṣìṣe ká ní Ajagunmadé ó yá. wọ́n náà ṣe tiẹ̀. second lecturer àbí bẹ́ẹ̀ ní bá wa ní. bẹ́ẹ̀ kọ́. wọ́n mọ táwọn torí ẹ̀ wá. o àwa méjìlá àwa mẹ́ta la wá bíbá yìí lónìí. bẹ́ẹ̀ni. ẹni tó fẹ́ ṣe lecture. wá. àtàwọn tó wá wo. lecture odi méjì. àtàwọn tó ṣe pé wọ́n ràn ìjókòó yìí lọ́wọ́. ló bá tán. ẹ̀ta lónìí. ìṣòwò láti ìfọjà náà. Ajagunmadé mọ̀ kó la fẹ́ gbà lọ́wọ́ àwọn. a fẹ́ kún ọ̀rọ̀ ìsìlámù lọ́wọ́ lára wa ni. ọlọ́run dákun bàbá oníyanjú ní bàbá ọlọ́run ti jẹ́ wá. àdúrà wa pé ẹyọkan. Ajagunmadé dákun kọjú sí bí. ẹ kọjú sí àyè. chief mo sọrí ọlọ́run pé mi náà ń pè kọ́gẹ́. chief. Alhaji I'm very very sorry to say Ajagunmadé. Sekun ori sọ ni I am very very sorry to say Kẹ́hìnlé bàbá Ajagunmadé ordinarily. You are very sorry to say to mention his name Sapanale. to mention his name Sapanale. ìdí ni wọ́n fi sọ pé chief ẹ bá mi kó kọ ìpele ìlú Shamsuddin Ajagunmadé of Ìbẹ̀jú-Lẹ́kì. bẹ́ẹ̀ yà bá jẹ ilẹ̀ ẹni wọ́n jẹ Ajagungbadé. bẹ́ẹ̀ bá jẹ Ajagungbadé ní orílẹ̀ èèyàn ni. àmọ́ bẹ́ẹ̀ bá lọ lè jẹ Ajagungbadé ní Ìbẹ̀jú-Lẹ́kì. ẹ má jà máa pè wọ́n papọ̀ mọ́ra wọn. bẹ́ẹ̀ bá ní sọ pé mo tún sì wí ti tọrọ kọ́lọ̀ má jẹ ti wí. kéèké mi wá sọ fún mi ní sí pé ẹ ti gbọ́ pé aláàjì ti kó lọ Lẹ́kì gbogbo ilé wa mi kà ó ọwọ́ kò lè ti ti àṣírí nígbà nítorí pé àyè alálùbáríkà gbogbo ẹ̀yin àdúgbìyà abẹ́ra wa gbogbo ẹ̀yin tẹ̀ kọ̀ọ̀kan lórí Facebook ẹ bá wa dáhùn rẹ̀ náà ṣé tí ó tọ́ ni kí a ṣe mọ́lì àbí kò tọ́ ṣùgbọ́n wọ́n ní wọn ò rí nínú Al-Qur'an náà wọ́n wí bẹ́ẹ̀ àbí náà wọ́n wá tún ní wọn ò rí lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. mo lè fi kan parọ́ èyí tí wọ́n fi sọ̀kalẹ̀ lọ ẹ fi kan pa irọ́ èwo la rí tí Ànábì sọ tó jọ
Ànábì kó tó kú láyé. Sallallahu alayhi wa sallam. Wọ́n pe man sanna fil Islam sunnatan hasanatan. Sallallahu alayhi wa sallam. Man sanna fil Islam Sunnatan hasanatan. ajiru mani amina biha. Sallallahu alayhi wa sallam. Bọ́kẹ́ wíyà bá ń ṣe sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì tí màá gbẹ́gbẹ́ ń bá lọ tán àwọn nǹkan kan wà tá a máa fi kún ẹ̀sìn yóò sì pẹ́sì ṣe Sunnatan ó wá fàyè hasanatan. rẹ̀ lẹ̀ fún wa. Wípé gbogbo ẹni tó bá dà kankan lẹ̀ ẹ̀ gbọ́ Náà. Ayé bàbá. nítorí alágídí èèyàn kò bá sọ ẹni tó gbàdí sí wa àmọ́ pálẹ̀ bá a mà ọ́ wàá bá mi láàyè tèmi ni wọ́n fẹ́ kéwù fún un. Kéwù ni wọ́n gbà fọ́ọ̀mù lè kéwù. Ẹni tó bá dà kankan lẹ̀ẹ́lẹ̀ Náà. tó bá dá ojú ọ̀nà kan sí lẹ̀ẹ́lẹ̀ nínú Islam àbí bí Islam kan ló wí ni. Bí Islam bí Islam. Sunnatan hasanatan Hasanatan. tó sì jẹ́ ojú ọ̀nà tó dáa. Naam. tó jẹ́ nǹkan rẹ̀. Onífàlàwù ajruha yóò máa gba aládàá rẹ̀ jáàmà kó wà á jí. Ajiru mani amila biha. Kíkéwù rẹ̀ bá kú díẹ̀ káàtó máa tún ṣe lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú lágbára àti ẹ̀kọ́ tó ní. Àmọ́ ìtumọ̀ rẹ̀ sáyé mi. Àtẹni tó bá jọ́rin rẹ̀ tí bá ń ṣe níbo lẹ fi yíwù sí tẹ̀fì ní ànábì òsì. Bí ìbáyé pé ní ká má máa fa ọ̀rọ̀ ògùn. Ṣé ó dáa kí èèyàn ó sọ pé náà máa wí ni pé wọ́n fẹ́ fi mí joyè ní súnmúlà o ẹ tẹ̀lé mi ká lọ ẹ̀yìn èèyàn mi àbí. Ẹ dákun súnmúlà ká ìdánikẹ́ni ẹ̀gbọ́n àgbọ̀n wa kò fẹ́ fi ra mi joyè. Sallallahu alayhi wa sallam. Tó nípa báyìí. Mọ́tò ní ìfìtìtáyì tò ní. Òun náà nù ní máa lọ yẹ̀ wò. Ẹ máa bọ̀ wá fẹ́ fi ra mi jóyè. Ẹ máa ń kó dáa. Kó dáa ká lẹ́tọ̀ òsè mọ́lídìí ara rẹ̀. kò dáa ọlọ́gbọ́n ayé kan yìí tẹ́rẹ̀ nípa. Mùsùlùmí fàyè lẹ̀ ká sàbí ó ṣe mọ́lídìí rẹ̀ lójú ẹ̀.